kí ni níbo ni ẹ̀bùn ti jáde nínú ìràwọ̀ ibi tí ẹ̀bùn ti jáde nínú ògo lẹ fẹ́ gbọ́ yìí ẹ̀bùn kò sí ní tí Ọlọ́run fún dá tí kò fún ní kankan àbí kò dẹ̀ sí ọ̀nà tọ́lọ́run lè gbà tí kò lè tọ́lọ́run lè gbà kọ́rọ́ yìí àbí gbangba láti lè kéèyàn mékè láyé níbi tí alágbára ti ń ṣiṣẹ́ tó ń ṣe wàhálà ẹ jẹ́ mọ̀ pé arọ tí ò lẹ́sẹ̀ ó dẹ̀ máa ṣe rere. Mo fẹ́ fi ẹnìkan ṣe sample ní pẹ́ǹsì Màlágége. Ọlọ́run fún mi ní àǹfààní láti rí èèyàn kan tó ń jẹ́ pé kò ní ẹsẹ̀ ṣùgbọ́n ó wà láàyè ẹni tí mò ń sọ yìí obìnrin ni ó ti bí àwọn ọmọ tó ti gàgàgàgà because èèyàn gíga lọ́kọ ẹ̀. I'm telling you àwọn tó nẹ́sẹ̀ tó ní gbogbo ẹ̀ wọ́n ń wá ọkọ àárọ̀ yìí àwọn ọkùnrin máa gbé mọ́tò wọn máa bẹ̀ láti jẹ́ pé kán bí friend ẹ̀. Ìyẹn kọ́ now ilé tó ti rà nísìnyí ní Yàlàpá tó ti kọ́ ó ti tó 5 àárọ̀ ni o now